ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Tó bá ti ń dọ́dọ̀ yín ẹ bá mi share rẹ̀ sí èèyàn ogun á dàn fún yín. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn olóyún tí wọ́n máa ń wú lẹ́sẹ̀ tí wọ́n bá lóyún. Kí ló máa ń fa ẹsẹ̀ wúwú fún olóyún tó bá lóyún àti pé kí ni solution rẹ̀? Tẹ́ ẹ bá rí olóyún míì ẹ̀rù Ọlọ́run á sì bà yín níbi tí ẹsẹ̀ ni ó wù dé ńlẹ̀ẹ́lẹ̀. Kódà olóyún mi ò ní lè wọ bàtà mọ́ tó bá ti wà nínú oyún. Ǹjẹ́ ó ní solution? Ó ní solution. Màá máa sọ fún yín pé kò sí oògùn tí ò ní solution. Kò sí tí ò ní solution àfi ikú nìkan. Kí ni ẹ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá ìrùkẹ̀rẹ̀ àgbàdo. Ẹ bá mi wá cornslick ìrùkẹ̀rẹ̀ àgbàdo. Tẹ́ bá ti wá ìrùkẹ̀rẹ̀ àgbàdo yìí, ẹ bá mi kó kọ́pọ̀ sórí iná. Kíní yẹtuyẹtu tí wọ́n wà lẹ́nu àgbàdo ni o, kété torí rẹ̀ ó yẹtuyẹtu àgbàdo tẹ́ máa rà jẹ ni. Kẹ́ tó bè pa ẹ ti yẹtuyẹtu ń bẹ̀, iná ń pè ní ìrùkẹ̀rẹ̀ rẹ̀. Ẹ bá mi wá. Tẹ́ bá ti wá, ẹ dà sórí iná. Tẹ́ bá ti dà sórí iná, ẹ sè kó pọ̀ dáadáa. Tẹ́ bá ti sè kó pọ̀, tẹ́ bá ti sè lórí iná, ẹ bu iyọ̀ díẹ̀ sí. Ẹ fi omi sí, ẹ fi iyọ̀ sí. Nígbà tí ẹ fẹ́ sè àgbàdo náà lórí iná ni, but ẹ ní jẹ́ kó mi yóò pọ̀ jù. Ẹ wá sè dáadáa kó ló bí 30 minutes orí iná. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah ẹnikẹ́ni náà máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́. A balance. Tó bá tún bí ọmọ ń tán, ọmọ ó tún wá mọ́. Ọmọ ó fine débi pé ẹ mọ̀ òkè Ọlọ́run mọ̀ tóbi lọ́ba o. Bá mi share, the more you share the more you gain. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Bá mi share rẹ̀ á dàn fún ọ náà o. The more you share the more you gain. Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Thanks so much.